Ǹjẹ́ ìjọba Mákindé ló ṣagbátẹrù ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ l'Ógbómọ̀ṣọ́ láti ba orúkọ Tinubu jẹ́? Fáyòṣe ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ ti Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀ Fáyòṣe ó mà ti sọ pé ó ṣeéṣe kó mà jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ṣagbátẹrù ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ èyí tó mà ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Fáyòṣe tó sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó mà ṣe lórí iléeṣẹ́ tẹlifíṣàn Channels lálẹ́ àná tí ń ṣe ọjọ́ ajé Monday, ó mà sọ wípé ìjọba gómìnà Ṣèyí Mákindé ó lè ṣe èyí láti bà orúkọ ààrẹ Bọ́lá Tinubu jẹ́. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ó ti di nǹkan tí ọ̀pọ̀ èèyàn tó máa ń sọ nípa rẹ̀ káàkiri orí ìtàkùn ayélujára. Lópin ọ̀sẹ̀ tó mọ̀ kọjá ní ààrẹ Tinubu mà rán ìgbìmọ̀ ẹlẹ́ni 5 lọ sí ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ àti Yàwọ́tà l'Ógbómọ̀ṣọ́ níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ìgbìmọ̀ náà ó sì ṣèlérí wípé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò yóò rí wípé àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n mà jí gbé wọ́n padà sílé ní àlàáfíà. Àmọ́ Fáyòṣe mà ti sọ wípé ojúṣe ìjọba ìpínlẹ̀ ni láti rí wípé ètò ààbò tó mà péye ó wà fún aráàlú kí ọ̀rọ̀ tó kan ìjọba àpapọ̀. Fáyòṣe ní ìdí nìyí táwọn gómìnà fi ń gba owó gọbọi lóṣooṣù fún ètò ààbò kí ọ̀rọ̀ tó kan ìjọba àpapọ̀, ìjọba ìbílẹ̀ àti ìjọba ìpínlẹ̀ ó wà níbẹ̀. Gómìnà Mákindé kò ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ lórí ọ̀rọ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Òṣèlú ni gómìnà gbájúmọ́ dípò ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ ní ìpínlẹ̀ rẹ̀. Lẹ́yìn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ náà gbé tán, ní Mákindé kópa nínú ìbò abẹ́nú sípò ààrẹ. Kò gbé ìgbésẹ̀ kankan lórí ìjínigbé tó mà ṣẹlẹ̀. Lẹ́yìn tó wọlé ìbò abẹ́nú tán, ló tó lọ ṣe àbẹ̀wò sí ẹbí àwọn èèyàn tí wọ́n mà jí gbé. Fáyòṣe ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkìtì wá sọ wípé ó ṣeéṣe kó mà jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti lè jẹ́ káwọn aráàlú kí wọ́n máa sọ̀rọ̀ tí ò dára nípa ìjọba Tinubu. Ọ̀pọ̀ èèyàn ló ti bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà, wọ́n sì ti ké pe ìjọba àpapọ̀ láti dóòlà àwọn tó wà lákàtà ajínigbé náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò tí ì fèsì sí ọ̀rọ̀ tí Fáyòṣe tó mà sọ nípa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kànnì Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń wò wá o. Àánú Ọlọ́run bá yóò wá èmi àti yín rí. Àmín.